When I see our government, they throw rice. This is how they want to stop the protests. Can you see? Can you see? Causing traffic. Oh. Take a look. Throwing two cups of rice, bagged 2 cups of rice, throwing it to people. Just imagine, see people. They scamper to catch rice. One person not even bash myself. Imagine. With which they have run this program. Compared to what the federal government claims they are spending on palliatives, this is chicken change. This is a drop in the ocean. But if we did things properly in this country, what we have will go a long way. We know there are challenges, but we are not, our current leadership, we are not helping ourselves and we are not helping Nigeria. Look at how we have run this program, and I hope the federal government will come and take a cue, because this is what I've always argued. People know what they want. We made the resources available, got them to organize themselves. They've seen the way they procured. They procured from the local markets, thereby increasing the amount of business the locals are doing. See the way they manage the transportation costs, and for what the little we've given them, see how many families, 50,000 or more families that they will reach, with what we have given. And what we're doing is just a drop compared to what the federal government claims they are doing. So it's about transparency, it's about honesty, and about willingness to serve the public good, not private interests. And that is what, the challenge is today. It's not that we don't have hardships and difficulties all over the world. The world is currently challenged. But the one solution is for government to come out clean, transparent, so that the people trust them and understand and work with government to get out of the problems we face and not play games. So it's unfortunate we're where we are, but I believe we can come out of it. And I'm pleading. I not tell Lona. Okay. Alhaji Mustafa Adekunle Sego, the NURTW Lagos State chapter, says no to any form of protest that will lead to the destruction of lives and property in Lagos State. Sadly, the tone of the faceless promoter of the said protest and their end goal is to change the government. What they couldn't achieve through the ballot box, they intend to do through a protest laced with bitter politics. The rot of many years cannot be fixed in 1 year. Really? Mọ̀ bẹ́ẹ̀ pé Nigeria ti kú, ó ti kẹ̀. Kí ẹ tó force daddy yín lọ bẹ́ẹ̀ pé wọ́n lè rí nǹkan ṣe. Yorùbá nation apariwo wípé ẹ lè rí nǹkan ṣe ńbẹ̀. Ẹ wá ní ẹlẹ́ máa lọ bẹ́ẹ̀ ti wá débẹ̀ ńsìn gbogbo eléyìí tẹ́ ń sọ rubbish ní Sego. The rate of many years cannot be fixed in 1 year. We appeal to peace-loving Nigerians to be patient with the government of President Bola Ahmed Tinubu, who means well for the people of Nigeria, as evidenced by various steps he has taken in recent time. Ẹjọ́ Sego, recent time tó ní various steps tí bàbá Tinubu ti take. Ẹ bá wa mention 1 or 2 things tí wọ́n ti ṣe láti fi dẹ́kun ìgbésí ayé ìnira tí wọ́n unleash on Nigerians. Torí bẹ́ ṣe máa sọ̀rọ̀ bí àpòdà nìyẹn. Tẹ́ bá ti gbowó, àwa mọ̀ pé dádì yín ni ọmọ bàbá Tinubu ni yín. Ṣùgbọ́n Sego mo kàn fẹ́ sọ fún ẹni wípé ó ti pé tẹ́tí máa ń ṣe bí olórí burúkú, ẹ̀yin agbèrò, ẹ̀yin ọmọ NURTW, ẹ̀yin ọmọ union nílẹ̀ Yorùbá. Ọlọ́run, mo fi dá yín lójú wípé this time around eléyìí lẹ máa fi ṣàṣemọ́. Ibi tí aṣọ yìí gbogbo yín máa fàya pẹrẹgẹdẹ, bẹ́ẹ̀ bá pé wá pẹ̀lú láti lọ attack àwọn youth ní pé lọ ẹ̀yin youth ẹ má bẹ̀rù wọn tó bá mú ẹgbà bọ̀ ẹ mú ẹgbà dání láti lé ẹ lọ wá wèrèpè ẹ lọ bèrè wèrèpè lọ́jà ẹ lọ ra kíní wèrèpè tó máa ń jóyàn lára yẹn ẹ mú dání ká ẹ fọ́ká sí wọn lára ẹni tètè bá lè fi àtàkì tẹ́ fi lè protect ara yín ẹ lọ ṣe kẹ́ mú dání ṣé ẹ máa rí ẹ̀yin union àsìkò tẹ́ máa mọ̀ wípé ó ti finish fún yín lẹ̀ Yorùbá lélẹ̀ ẹ má bẹ̀rù wọn lórí méjì ènìyàn bíi ti yín ni wọ́n ìyà ń jẹ wọ́n ẹni ègbé ni wọ́n ò wúlò fún aráàlú rí aráàlú lẹ́yìn fi tipátipá já tíkẹ́ẹ̀tì fún àbí BRT bus tí Lagos State government tó kó sílẹ̀ ó lẹ́ ń já tíkẹ́ẹ̀tì fún orí yín ti yí. The same set of people tẹ́ ń já tíkẹ́ẹ̀tì àárọ̀ ọ̀sán alẹ́
tí ẹ ò mọ bó ṣe rí owó tó fi ra mọ́tò wọn, bọ́ọ̀sì wọn, ọ̀kadà àti everything, tí ẹ forcefully já tíkẹ́ẹ̀tì tí ẹ dẹ̀ sí ìkọ̀kọ̀ tẹ́ ẹ rẹ́mìtì fún Lagos State àbí tí wọ́n jẹ ní pé ẹ̀ ń ṣe fún wọn padà, àwọn yẹn lẹ tó fẹ́ lọ gbógun tì, ẹ lọ bọ́ síta tí gbogbo ẹ̀yin júùtù àti ẹ̀yin ìyá àtẹ̀yin bàbá tí ìyá ń jẹ tí ẹ mọ̀ tí ẹ bá lè attack àwọn people once and for all kẹjọ báyé wọn jẹ́, ó kù sọ́wọ́ yín. Ṣé àwọn ọmọ union lórí méjì ni wọ́n lágbèrò èrò gbèrò mọ́ èrò ọ̀run gbèrò ayé mọ́ èrò ọ̀run lókù tẹ́ fẹ́ gbà nísìn, ọ̀pọ̀lọpọ̀ yín ló dẹ̀ máa dọ̀run lọ níbi tẹ́ fẹ́ bàdé lélẹ̀ tẹ́ fẹ́ ṣe fún Lagos State government. It is fight to finish between Lagosians àti ẹ̀yin agbèrò níbi tá bàdé ó ti tó gẹ́. Ṣé gbogbo yín máa ṣe bí olórí burúkú tẹ́ máa ṣe bí wèrè? The wrath of many years cannot be fixed in 1 year. We appeal to peace-loving Nigerians to be patient with the government of President Bola Ahmed Tinubu. Shame on you, Sego. Ẹ̀yin ọmọ Nurtw ojú gbà mí tì fún yín. Láyé lè lọ́rùn, lè kú síbi táṣọ yín wà. Ní kọ̀rọ̀ rẹ̀ Nàìjíríà orúkọ rẹ̀ náà kúkú sí lára yín. Orúkọ ló ń ròyìn kó kú lọ kárùn lọ nìyẹn. Tí ò bá wá rí bẹ́ẹ̀, Sego, o máa gbọ́rọ̀ burúkú tó ń sọ lẹ́nu. Ó ní Bàbá Tinubu ti ní plan, kan ní patient. Ìrí tó orí ìjọba Bàbá Tinubu, orí any plan, orí traces any plan bẹ́ẹ̀. Tí Bàbá Tinubu bá ní any plan kankan tó rí fẹ́rẹ́ jogi lásán, kì í ṣe àwọn tó fẹ́ ṣe protest ní bàbá máa gbógun tì. Plan tó ní sílẹ̀ yẹn òun náà máa bẹ̀rẹ̀ sí ní execute. Plan iṣẹ́ wọn, òun ló máa jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé lóòótọ́ he has plan for us. Ó yẹ jẹ́ kan stop. Kì í ṣe pé ìwà tẹ́yìn wù yìí. Bàbá Tinubu ní plan fún wa ká ní patient. Ó máa yẹ tán tẹ́yìn. Ó Sego, iṣu ẹyọ kan, ṣó mọ̀ pé ó píṣu. Ṣé wọ́n ló píṣu nígbà yẹn ni? Èwo ló píṣu náà àwọn ọmọ union gan nígbà campaign tẹ́fẹ́ yín tí Sego ẹlẹ́yin oníṣu. Iṣu ẹyọ kan tó bá of yam kan cost 11,000 naira. Ní ìgbà tí daddy ẹ̀ tó ní ká ní patient fún, wípé á ṣe bẹ́bẹ́. Ṣé o rí fídíò tí mo gbé wọlé? Ṣé nǹkan tí plan tí daddy ẹ̀ ní òun lélẹ̀? Ẹ̀ ń ju ráìsì. Àbọ̀ òrí ni Sego ẹ pẹ̀lẹ́ irúkìrú ọbẹ̀ wọ gbogbo. We appeal to peace-loving Nigerians to be patient with the government of President Bola Ahmed Tinubu, who means well for the people of Nigeria as evidenced by various steps. Koshidano. The demand of some agitators are already being met. He has increased the minimum wage to 70,000 naira. Ẹ bá mi fún lésìn. Ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi níbi comment section. Sego ní demand tí àwọn agitators ń béèrè fún minimum wage ipe 70,000 naira. Ipe bàbá Tinubu ti bọwọ́ lù. Ẹ bá mi fún lésìn torí tí mo bá ní kí fún ẹ lésìn. Sego wàláhì ò ní like nǹkan tí máa sọ ṣùgbọ́n ó fi hàn wípé wàláhì ò ní ọpọlọ. Ó fi hàn yí pé ọpọlọ ẹ sawdust òun ló wà ńbẹ̀. Ó ní ọpọlọpọlọ ẹ ti yòrò ó ti bódò àpòrònú ẹ Sego ó ti bódò lọ. Ọlọ́run ẹ bá mi bèrè lọ́wọ́ idiot tó pèrè Sego yìí o. 70,000 naira kò ń ṣe délé o, kò ń ṣe pàáwà o. Monthly 30 days make a pay 70,000 naira. Ẹ bèrè lọ́wọ́ Sego tí ò níṣẹ́ tí ò nábọ̀jú pé kó lọ sọ́fíìsì kó jókòó kó lọ já tíkẹ́ẹ̀tì kan wá gbé ṣaka kó fi ṣaka gbowó wá fún èlò tó ń ná ní èdè lásán tó kúrò ní àpò ẹ. Nǹkan máa ṣe o. Anyway, kò sí wàhálà àsìkò tẹ́ máa jẹ tán ojú ìyá yín máa bó nǹkan tẹ́ máa bálẹ̀ nǹkan tẹ́ ti ń ṣe láti jọjọ́ yìí àsìkò tẹ́ máa kẹsàn òun ló ti dé lẹ́tàn ẹ lẹ́fẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ àwọn everybody wọ́n á fi yín pàrokò ibi ránṣẹ́ fún àwọn tó gbéṣẹ́ fún yín àtẹ̀yìn àti gọ́fìmẹ̀ntì òfò orí burúkú tẹ́jọ́ ń bára yín kiri ẹ̀yin wèrè dédé wọ̀nyí. Ṣé Sego ìwọ lè máa ṣiṣẹ́ kó jẹ́ òṣìṣẹ́ kó máa fún ẹ ní 70,000 naira tí ò ra bag of rice ṣé o mọ iye tí wọ́n ń ta ẹyin lásán ẹyin ẹyọ kan ṣé o mọ iye tó ń ta bread Sego pure water ẹyọ kan wọ́n ní 50 naira 50 naira ó ní pure water ẹyọ kan kì í ṣe báàgì o ẹyọ kan tí wọ́n ń tà. He has increased the minimum wage to 70,000 naira and introduced CNG buses that will drastically reduce the cost of transportation, of which Nurtw members are direct beneficiaries. Oh, Otita.
ó ti tán ṣe ráwọn wèrè ṣe ti rí ìdí tán ṣe fẹ́ bọ́ síta láti wá nà yín lẹ́gba onípọ́npọ́ mú pọ́npọ́ oníkùmọ̀ mú kùmọ̀ ẹni agbèrò ẹni union ẹni ọmọ NURTW tó bá súnmọ́ ọ̀dọ̀ ẹ má dárín ẹ máa rìn ní márùn mẹ́wàá ẹ kóra yín jọ èyí tọ́wọ́ yín bá bà ẹ jẹ́ kegun ṣé ń gbọ́ CNG bus tí wọ́n fẹ́ gbé síta tí Lagos State Government fẹ́ gbé síta ó ní àwọn NURT bus NURTW ẹ̀yin ó máa benefit ń bẹ̀ ọ̀nà wo ló fẹ́ fi benefit aráàlú a ṣe nǹkan ṣe wá gọ́ọ̀mẹ̀ntì fìyà jẹ wá àtẹ̀gbọ́ ti gọ́ọ̀mẹ̀ntì èwo tó la gbèrò lẹ́ẹ̀lẹ́bẹ̀ tó jẹ́ wípé láìsí aráàlú jámọ́ nǹkan kan ṣé gọ́ọ̀mẹ̀ntì lẹ ti ń já tíkẹ́ẹ̀tì ni ẹ̀yin aráàlú lẹ̀ make àwọn people yà pùn nǹkan ṣe anyway. CNG buses that will drastically reduce the cost of transportation, of which NURTW members are direct beneficiaries. Truckloads of food items have been distributed to all the states, and direct palliative payments are being made to the poorest of the poor in society. Sego ní ṣàǹkan rejẹ láyé ẹ ebi ló pa mọ́nàmọ́ná kú bó ṣe ṣó rí ibi tó lọ wà yẹn láìpẹ́ láì jìnnà wá kúrò ń bẹ̀ o honestly torí mo ti rí wípé wọ́n ti ṣẹ́wọ̀ ṣìṣe fún ẹ. ẹjọ́ ìwọ tí wọ́n bá pín ráìsì fún bọ́ síta kó bá mi kọ síbi comment section torí Sego sọ wípé wọ́n ti pín ráìsì fún gbogbo ẹ̀yin mẹ̀kúnnù pátápátá ó ní gbogbo yín ẹ̀yin mẹ̀kúnnù pátápátá ó ní gbogbo yín náà ti fún lówó Sego ló sọ bẹ́ẹ̀ ó ní mò ń kà fún yín yìí o ó náà dẹ̀ ti gbé àpò ráìsì kankan fún gbogbo ẹ̀yin mẹ̀kúnnù kọ̀ọ̀kan ó náà sì ti fún yín lówó gbogbo ẹ̀yin mẹ̀kúnnù pátápátá àtàpátá dìde àtẹ̀rọ̀fọ̀ dìde ó ní àpò ráìsì bag of rice kankan náà gbé fún yín wọ́n dẹ̀ fún yín ní ògidì owó tó ń dẹ́rù bòṣì ó ní wọ́n fi sí fún yín òun ní nǹkan tí Sego kọ síbí kódà ó ní truckloads of food item ṣùgbọ́n mò ń bọ̀ ó mi ì tí ì dé ẹja máa kà lọ. And direct palliative payments are being made to the poorest of the poor in society. Ẹjọ́ ẹ̀yin poorest of the poorest tó wà in the society tẹ́ ti rówó gbà lọ́wọ́ Tinubu bá mi drop ẹ̀ níbi comment section. Ṣùgbọ́n tí ò bá ti sí bá mi fún ní nǹkan tó yẹ kó bá mi fún. A student loan has been introduced to help the children of the poor complete their higher education. The president has approved the massive importation of food items to reduce the cost of food, among many others initiatives. Orí ẹ̀ ti yí Sego ó gbádùn. Kí ni mo ti kí lẹ expect lọ́dọ̀ àwọn òpònú tó jẹ́ pé àtẹ́lẹsẹ̀ náà fi ń ronú. Lẹ́yìn kí wọ́n gbẹ̀mí èèyàn, ẹ̀jẹ̀ kún ọwọ́ yín, kò tún sí nǹkan míì tí ẹ mọ̀. Ẹ lórí ìnáwó bá lè fẹ́ ronú. Báwo lẹ ṣe fẹ́ ronú? Only the president has approved the massive importation of food items to reduce the cost of food. Ṣé kán import oúnjẹ wọnú Nàìjíríà Sego ṣó o gbádùn? Ṣé kán máa kó oúnjẹ wá láti ìlú òkèrè ká máa rà òun ni solution? Ní ìgbà tí ilẹ̀ tó lọ ṣalalu Sego ṣé dẹ̀dẹ̀ forbidden kò ní oko kò ní farm? Ilẹ̀ wà tá máa fi gbin nǹkan o. Àwọn bandits àwọn Fúlàní herdsmen wọ́n ń pa àwọn èèyàn lórí oko àwọn èèyàn náà fẹ́ lọ sóko wọ́n fẹ́ dáko. Kí bàbá Tinubu kí wọ́n curb insecurity kí àwọn èèyàn lọ dáko. Ìwọ wá sọ wípé bàbá Tinubu ti kó oúnjẹ wá láti ìlú òkèèrè kí oúnjẹ kó lè ship Nàìjíríà. Ṣé solution nìyẹn? Ẹjọ́ ẹ̀yin tẹ́ bá gbọ́ fídíò yìí tẹ́ súnmọ́ Sego ẹjọ́ Sego need fídíò yìí because ó ti dàbẹ́ ni wípé nǹkan ti ṣe gan ni ọpọlọ ẹ ti kú. Sego ò sí nínú ayé ó tẹ̀ ti wá dá pẹ̀lú nǹkan tẹ́ kọ síta yìí òun ni gbogbo aráàlú fi máa ṣẹ́ṣọ́ ìyà fún yín a máa dáwọ́ jọ fi ṣẹ́ṣọ́ ìyà fún yín kéré o àsìkò ti tó fún àwọn ọmọ NURTW láti gbé èrè iṣẹ́ wọn láti yọ ọdún tó ti ṣe bí olórí burúkú ńlẹ̀ Yorùbá. Ó ti gbàgbé pé àwọn mẹ̀kúnnù tẹ́yin fẹ́ lọ bá tí gọ́ọ̀mẹ̀ntì kówó fún yín tán ní kẹ́ lọ bá tẹ́yin fẹ́ kọjú ìjà sí tẹ́ fẹ́ máa nà àwọn ilẹ̀ tí make owó tẹ́ fi ń jẹ́ nǹkan tẹ́ ń jẹ́ láìsí aráàlú ẹ kò lè sí nǹkan tó ń jẹ́ NURTW abẹ́ ti gbàgbé ni. Mo rògo láyé mi. Ok, no wàhálà.
We are still pained by the destruction of lives and property, especially BRT buses belonging to the Lagos State government and private operators like NURTW at Oyigbo during the EndSARS protest of 2020. Who caused them? Sego. Àwọn wo ló dá wàhálà lẹ̀ torí even bàbá yín Tinubu tó jẹ́ president ECOWAS ní ẹnu ọjọ́ mẹ́ta Tinubu tó jẹ́ bàbá yín tó jẹ́ president ECOWAS court ó dá ìjọba Nàìjíríà lẹ́bi wípé EndSARS àwọn youth yẹn peaceful protest ni wọ́n ṣe until ìgbà tí bàbá Tinubu Lagos state government tẹ́ unleash ẹ̀yin MC ló wà ńbẹ̀ ńgbà náà tó ṣe bí olórí burúkú MC òun jìyà lọ́wọ́ don't worry sórí èèyàn tó máa take over lọ́wọ́ ìwọ tí ẹ ló máa tètè fast jù Ọlọ́run ọba ń gbọ́ ṣòjò ò lè lo 4 years yẹn bẹ́ẹ̀ honestly pẹ̀lẹ́lẹ̀ tó ti ṣe ó ti yọ ara ẹ gan already bẹ́ẹ̀ ni ṣó wá rí àwa máa bẹ́ẹ̀ tí gbogbo nǹkan bọ̀ èèyàn tó máa take over ẹ bó ṣe wà yẹn ó ti dúró sẹ́gbẹ̀ẹ́ ṣe bí bá ṣe sọ fún MC nígbà yẹn tí ò gbọ́ lélẹ̀ àgbà tí ò kẹun sọ̀rọ̀ akẹtàn sáré a ti ń sọ fún yẹn má ṣe bí olórí burúkú ẹ gbójúlé àwọn babaláwo aláàfáà wèrè kan tó ń gbowó lọ́wọ́ yín nígbà tá à ń sọ fún MC tá à ń wọ̀n ọ̀nà ẹ̀ tó ṣe gàràgàrà ó rò wípé ìyá ọ̀ṣun wèrè kan tó dúró níbì kan tí MC ò jẹ́ kí àwọn ìyàwó ẹ̀ ṣoúnjẹ ọmọ ìyá ọ̀ṣun ló ṣoúnjẹ fún ẹ àwọn market ìyá ọ̀ṣun dà wọ́n ti dẹ̀yìn lẹ́yìn ẹ omi ti gbòdì lẹ́yìn ẹ ó ti gbòdì lára ẹ don't worry Sego ẹ ń kọ́ ẹ̀kọ́ tó bá jẹ́ pé orí tí ẹ pé ni ó yẹ kó learn from èèyàn tẹ́ ń treat fọ́kọ̀ MC lọ́wọ́lọ́wọ́ don't worry màkànmàkàn lóye kàn ó ti ṣọ́ọ̀jù 4 years yẹn ò ṣọ́ọ̀jù fún ẹ ò bá àjọmọ Tinubu jù bẹ́ẹ̀ lọ wàá jẹ páànù ìyà nílẹ̀ Yorùbá ìṣẹ̀dá gbogbo ilẹ̀ Yorùbá dìde ogun tiẹ̀ Sego ìran ẹ̀ á jẹ́ ìyà ẹlẹ́dàá gbogbo àwọn mẹ̀kúnnù tá ẹ̀ forcefully já tíkẹ́ẹ̀tì fún á bẹ̀rẹ̀ sí ní béèrè fún ẹ̀san lọ́wọ́ ìwọ Sego àti gbogbo nǹkan tó dúró fún láyé àti gbogbo ẹ̀yin ọmọ union tẹ́ fẹ́ bọ́ síta láti against àwọn ọmọ tó ń jà fún ẹ̀mí wọn tó ń jà fún ayé wọn ẹ ti pa wọ́n náà ṣé gbogbo àwọn ọmọ ni kó wádìí agbèrò bíi ti yín ni ẹ̀yin tẹ́ ṣe fi yangàn ẹ̀yin tẹ́ ṣe fi proud olóríire mélòó normal human being tó ní ọpọlọ tó wálé ayé wá ṣe rere wo ló fẹ́ àtàṣe ẹ̀mọ́ yín yàtọ̀ fún àwọn alátẹnujẹ okay no wàhálà ẹ̀yin lẹ dógun sílẹ̀ ní EndSARS ní 2020 ẹ̀yin dá wàhálà lẹ̀ ẹ wá lúrò ipá àwọn ọmọ yẹn ò ní retaliate ṣẹ́yìn náà lẹ tún fẹ́ lọ dá wàhálà lẹ̀ sìn ẹ̀yin gan lẹ fẹ́ dá wàhálà lẹ̀ peaceful protest náà fẹ́ ṣe ẹ̀yin lẹ múra ogun Tinubu ti múra ogun sílẹ̀ náà bàbá prophecy yẹn ti wá èmi dẹ̀ ti ń rí traces ẹ̀ pò ti ń ṣe already congratulations to Yorùbá nation wọ́n ti ní you are going to be the last president tó máa jẹ́ Nàìjíríà wọ́n tún tẹ̀síwájú nu prophecy yẹn wọ́n ní ẹ̀yin bàbá Tinubu ẹ̀yin gan lẹ máa divide Nàìjíríà àná dẹ̀ ti ń ṣẹlẹ̀ like play tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ wọn àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ protest wọn ò tí bẹ̀rẹ̀ protest bàbá Tinubu ti arrange àwọn ọmọ àlè kan àwọn wọn pera wọn ní student wọ́n ti gbàgbé ìgbà tán bọ́ síta tó ń ṣe protest pé wọ́n ti increase tuition fee wọn àwọn ẹni ègbé táwọn máa yé tán wá wọ́n ti wà confused bí á 10,000 naira ná fún wọn wọ́n bọ́ síta wọ́n ti ń ṣe protest tí wọ́n ti ń protest fún bàbá Tinubu ẹ wo ayé yín ẹ wo Tinubu tán ní kán ní sùúrù fún pé ó ní plan ṣé plan tẹ́ ní sílẹ̀ tán ní kán ní sùúrù fún nìyẹn àwa wí tán ọmọ yín wọ̀n àwọn èèyàn ó ń wọ̀n àwọn ìyá tí kò mọ̀ ó mà ṣe o kò dẹ̀ ní bá mi dá fẹ́ yẹ tí mọ̀mí Fọláṣadé Tinubu tẹ́ gbé mi ayé ẹyẹ tó wà láyé àyẹn ayé ẹyẹ yẹn máa bàjẹ́ kò ní bá mi dá fún gbogbo àwọn olórí burúkú spiritualist tán dúró tì yín lẹ́yìn tẹ́ ṣe rò wípé you believe you can open your mouth at any fucking time kẹ́ máa bá anybody sọ̀rọ̀ anyhow. ẹ bá mi ṣe ẹ̀kọ́ kan gbogbo wọn lára. Lagos State has provided us with a means of livelihood through the operation of transport service in the state. Ṣé ń gbọ́? Lagos State produce fún yín ká ẹ lè máa róúnjẹ jẹ. Ǹjẹ́ ẹ mọye private public transporters tó wà tí Lagos State government ò mọ̀ kankan nípa wọn tí wọn ò mọ bọ́n ṣe rí owó wọn. Ẹ̀yin ni Lagos State ń bọ́. Aráàlú ń kọ́. Ojoojúmọ́ lẹ̀ ń já tíkẹ̀tì ẹ já láàárọ̀ ẹ já lọ́sàn-án ẹ já lálẹ́. Kò dẹ̀ sí nǹkan tẹ́ ṣe fún wọn. So torí Lagos State ó ti fún yín ní ọ́fíìsì NURTW kẹ́ máa já tíkẹ́ẹ̀tì láì ṣe kankan kẹ́kọ̀ọ́ máa jẹ mùlá owó kú mọ̀nì láì gbé láìsàn. Torí ẹ̀ lẹ ṣe kọjú ìjà sí àwọn mẹ̀kúnnù tí yà ń jẹ.
kò sí wàhálà àwa máa mọ báyé yín ṣe máa rí ìgbẹ̀yìn yín ò kì í da ìgbẹ̀yìn tiẹ̀ náà ò lè dà ilé tí gbogbo yín bá fi tọ́mọ ìrì ló máa wo gbogbo ọ̀rọ̀ tẹ́ kójọ tẹ́ fi owó ìnira tẹ́ ní aráàlú lára tẹ́ fi kójọ hòtẹ́ẹ̀lì tí gbogbo yín kọ́ kalẹ̀ mọ́tò tẹ́ ń tà kọ́mpìnì tẹ́ ṣí gbogbo everything tẹ́ fowó yẹn ṣe ọjọ́ kan sọ́kan òru kan ló máa parẹ́ mọ́ yín lójú a máa fẹ́ pé páyín ní àṣẹ́ṣẹ́ ìpè fún yín ẹ̀ ń wùwà ìpè lókùtà máa fún yín. It is from the income of our transport services that we have sent our children to school and made a decent living. Ẹ̀yin decent ṣé o mọ̀ nǹkan tó ń pè ní decent náà? Sego, idiot lẹ́ni tó ní kó bá ẹ̀kọ́ kìíní, ọmọ àlè ni. Next time tó bá ti bá ẹ̀kọ́ nǹkan ní kó máa kà sí ẹ létí kó sọ̀túnmọ̀ ẹ̀ kan tó gbé jáde. Hence, we will protect all government and public properties in Lagos. Lagos State is our heritage and we will protect it with our lives. Anyone who wishes for the destruction of Lagos State will be vehemently resisted by the good people of Lagos State and we regret ever not say such a plan. We say no to the destruction of lives and properties in Lagos. Nobody is coming to destroy anything. Ẹ mọ̀ fúnra lára yín pé ní ìgbà EndSARS àwọn youth yẹn ò dá wàhálà lẹ̀. Anybody tó bá fẹ́ jà gan wọ́n á lé kúrò láàrin wọn. You know Sego. MC gan lọ síbẹ̀ ó gbóúnjẹ lọ síbẹ̀ wọ́n láwọn ò fóúnjẹ MC. Wọ́n lé MC dànù àtóúnjẹ wọ́n lé dànù. Wọ́n náà fẹ́ ṣe peaceful protest. Ẹ̀yin lẹ dàrú ẹ̀yin lẹ dá protest EndSARS rú. Tí ẹ bá dá protest náà rú kò sẹ́nibọ̀dì tó ready àti bẹ́ẹ̀ anything jẹ́. Lagos belong to every one of us. Àjọ ní property bẹ́ẹ̀ ni. Ẹ kó ṣe orí burúkú lọ. We stand with Bola Ahmed Tinubu in all the local government and LCDAs in Lagos. Long live Lagos Nurtw. Long live Governor Babajide Sanwo-Olu. Long live President Tinubu and long live all peace-loving and people of Lagos and Nigeria. Up national progress. Progress national. Alhaji Mustapha Adio Adekunle, Lagos State Chairman, Lagos Nurtw. Sego. Ṣẹ̀tẹ̀rá yẹ̀yìn. Sego. Ṣótìrí bẹ́yẹn. Kò sí wàhálà. No wàhálà o, babu wàhálà. Ẹ jẹ́ ká jọ máa ṣe lọ. Ṣùgbọ́n mo mọ̀ wípé gbogbo yín tẹ́ parapọ̀. Tí ẹ fi ìnira aráàlú, tẹ́ fi ń jẹ èèyàn, tẹ́ fi ń bọ́mọ, tẹ́ fi ń bọ́yàwó, tẹ́ fi ń jẹ èèyàn, tẹ́ fi ń ralẹ̀, tẹ́ fi ń kọ́lé, tẹ́ fi ń jẹ èèyàn láyé. Ìnira wọnú ayé yín láti sẹ́ń lọ. Ẹ̀yin náà ò ní jára ayé ẹ̀ ní jára ọ̀run ẹ̀ kú sáyé. Ìkà ni yín náà. Ẹni nítorí Lagos State Government ó fún yín ní oore ọ̀fẹ́ kẹ́ máa já tíkẹ́ẹ̀tì kẹ́ máa ní aráàlú lára forcefully kẹ́ já tíkẹ́ẹ̀tì tí ò ṣe wípé pọ́tò lásán wà ní ojú ọ̀nà ẹ̀yin lẹ lọ ń cover. Kò sí àǹfààní kankan tí àwọn public transporter tí wọ́n jẹ lára yín. Ẹ̀yin lẹ fọ́ọ̀sì ayé wọn lẹ ń jẹ lára ayé wọn. Kò dẹ̀ wá sí ìgbà kankan tí aráàlú bá wá sọ wípé ìyà kan báyìí ó ń jẹ wọ́n fẹ́ gbọ́n ìyà yẹn dànù kàn fèsì government. Ẹ̀yin lẹ máa bọ́ ni government máa ń lò tẹ máa bọ́ síta tẹ máa ń jà fún government tẹ máa ń defend the government against aráàlú. Ẹ̀yin aráàlú ṣe ti wá rí wípé àwọn ọmọ union wọn kì í ṣọ̀rẹ́ yín. Àwọn ọmọ Yorùwood kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣọ̀rẹ́ yín. Ẹ yàgò fún wọn. Ẹ má bá wọn ṣe olórí burúkú ló pọ̀jù láàrin wọn. Ṣùgbọ́n ó dìgbà tá a bá mú lára yín tá a bá fi ṣe scapegoat tá a fi pàrokò ránṣẹ́ lọ fún government ìgbà yẹn lẹ máa mọ̀ wípé lásìkò tá a wà yìí ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Àwa ti rí wípé ẹ fẹ́ kí ọmọ mẹ̀kúnnù kọ̀ọ̀kan kó become somebody kó jẹ́yàn láyé. Ìjọba ọ̀run ti dàfagbára wọ̀. Ṣẹ̀ṣẹ̀ wá rí bẹ́ ṣe ń sún rán kìtìkìtì tẹ́ ẹ̀rán kàtàkàtà ẹ̀ àsákulẹ̀ máa sáku o. Ẹ ní nísinmi ilé ò ní gbà yín ọ̀nà ò ní gbà yín èpè ló máa pa yín tẹ̀ràntẹ̀ràn. Ẹ̀yin tèmi ẹ má bínú pẹ̀lú èpè ló tọ́ sí àwọn ọmọ àlè olórúkú yìí. Ẹ̀yin ti rọ́jọ́ kan tí àwọn aráàlú sọ wípé ìyà kan ń jẹ wọ́n tọ́ bọ́ síta tí àwọn Sego àwọn Nurtw àti àwọn Yorùwood tí wọ́n ever support aráàlú. Àsìkò tá a máa abandon ìgbé movie gbogbo wọn à ní wo movie wọn mọ́. Bẹ́ẹ̀ ni
ṣé wá rí ẹ̀yin Nurtw àsìkò tẹ́ máa mọ̀ wípé ayé àti ọ̀run ti kẹ̀yìn sí yín, gbogbo mẹ̀kúnnù kẹ̀yìn sí yín, àyè wá lọ bá àwọn politicians yẹn, àwọn náà máa wo movie yín, àwọn náà máa ra bọ́ọ̀sì síta tẹ́ máa já tíkẹ́ẹ̀tì fún wọn. Ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ àsìkò tí wọ́n máa eradicate Nurtw ní ilẹ̀ Yorùbá òun ló ń súnmọ́ ẹ̀, torí mo ti rí pé ó ti súnmọ́ tán, ó máa di gan ni. Ẹ má gbàgbé láti bá mi share fídíò yìí, ẹ bá mi share kó kàn wọ́n lára, má gbàgbé láti bá mi thumb up, jẹ́ ká pàdé níbi comment section. Èèyàn máa